bá gbé tẹ̀sí mọ̀ọ́dúdí jáde nítorí lọ́rán Muhammadu sí gbogbo ayé kọ̀ Muhammadu gbóyìnbó ni àbó gbọ́ Yorùbá. gbogbo ayé kọ gbogbo ọ̀run àbó gbọ́ chinchan ni mo tó ti fẹ́ gbọ́ pé ó sì gbọ́ French. tó fẹ́ jí ni. nǹkan tá a máa ń sọ nìyẹn irú bẹ́ẹ̀ lẹ́nájì ń sìn tẹ́ mọ̀ ń pa Quran ẹ wá wò kẹ́ mọ̀ ń pa oríkì ìdílé yín á dáná bọ̀ Ifá ti sọ́nà pé tẹnẹlẹ́ni ló máa ń wọ̀n ó ní nǹkan abínibí wọn kì í wọ̀n ó lágbára. tẹnẹlẹ́ni ní yá wọn lára. tẹnẹlẹ́ni ní yá wọn lára. ẹ má bú mi ọmọ Yorùbá. mi ìbú yín ó ti omi ìbú yín o ẹgbọ́n nǹkan tí mo sọ. ṣé ìbú wa nìyẹn ni. mi ìbú yín o ó ní tẹnẹlẹ́ni. bíi pé ẹ̀ ń gaslight. no mi gaslight yín ó ní tẹnẹlẹ́ni máa ń yá wọn lára ó ní wọn abínibí wọn kì í wọ̀n mi ìbú yín o. àti wípé èmi máa ń tiẹ̀ fẹ́ sọ kínní kan ó ní nǹkan ẹ̀wọ̀n pé àyà yìí ó ní sábàbù nùzúl ó ní nǹkan tó ṣẹlẹ̀ níbí àdúgbò àjẹmọ̀ pé Muhammadu náà ó kàn lo scope níbí yìí ni but ẹ̀yẹ kàkà ó ní this verse Quran chapter 21 verse 107 can also be translated as we have sent you only as a blessing for the people of the world. wọ́n láti rán wọn Muhammadu kó jẹ́ ìbùkún fún gbogbo àwọn èèyàn ayé. In both cases, it will mean that the appointment of the holy prophet is indeed a blessing and mercy of Allah to the whole. ní ọ̀nà pé bá a ṣe yan Muhammadu ó jẹ́ ìbùkún àti àánú fún ayé o ẹ máa bá wa lọ. This is because he arose the neglectful world fraught its endlessness and gave it the knowledge of the criterion between truth and falsehood. eléyìí ni nítorí pé kó lè wá fi òótọ́ ran àwọn èèyàn tí wọn mọ̀nà òtítọ́ kó lè fi òótọ́ ràn wọ́n yàtọ̀ sí irọ́. And warn it very clearly of both the ways of salvation and ruin. kó dẹ̀ ṣe ìkìlọ̀ fún wọn kó jẹ́ kó mọ ọ̀nà ìparun àti ọ̀nà ìyè. This fact has been stated here to tell the disbelievers. wọ́n ní òtítọ́ yìí wọ́n fi múlẹ̀ kó lè fi sọ fún àwọn aláìgbàgbọ́. To tell the disbelievers of Mecca. kó lè fi sọ fún àwọn aláìgbàgbọ́ ti ìlú Mecca. ẹgbẹ́ gbogbo ayé àwọn wo ló ń bá sọ̀rọ̀. àwọn ará Mecca. That they were quite wrong in their estimate of the holy prophet. pé wọ́n ṣìnà bí wọ́n ṣe gba Muhammadu pójú that wọn ni it o. was an affliction and distress for them because they said. torí pé Muhammadu jẹ́ ó wá ń ṣe màdàrú fún wọn ó ń dààmú wọn rú. This man has sown seeds of discord among our clans and separated near relatives from each other. wọ́n ní bí Muhammadu ṣe dé pẹ̀lú tó mú ṣẹ́ẹ̀dẹ̀ ó da àárín ìyá àti bàbá àtọmọ ó kọ̀yìn wọn síra wọn ó dá ìdààmú làálàá kókò pìtìpìtì Muhammadu dálẹ̀ láàrin wọn nílùú Saudi. So torí pé wọ́n rí pé Muhammadu ó ti dàárín ẹbí rú ó ń dàárín ìlú rú ní Muhammadu ọdẹ ń sọ̀rọ̀ yẹn òun ló fà á tí Muhammadu fi sọ pé irọ́ omi ò dàárín aláàrán mi kí n jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ní omi ò wá tó ìkẹ́dà ó dàárín mọ̀lẹ́bí rú. It is only to the people of Mecca. Of Mecca àwọn ará Mecca ará ayé ò mọ Muhammadu rí kò sẹ́ni tó mọ irú ọ̀run gan mọ́ rí bàbá Fatima ó ba ayé jẹ́ bọ̀ ọ̀run jẹ́ ni. ẹ jẹ́ kí mi náà wá sọ̀rọ̀ báyìí sá ẹ ṣé gan sá alhamdulilayi rabbil alamin ní pé fáàsì tẹ kàtẹ́ yìí èmi náà mo mú wá inú mi sì dúpẹ́ yìí náà ká yìí pé prophet Muhammad sallallahu alaihi was sent to the whole universe to the whole world ṣé ilẹ̀ Yorùbá ò sínú àgbáyé ṣá ìbéèrè mi ni fún yín ṣá. o ló ń bá sọ̀rọ̀ ń bẹ̀ yẹn nígbà tó ń sọ̀rọ̀ people of ni wọ́n pè. This fact kí n tún kà kó lè gbọ́. ẹ gbọ́ bẹ̀ yẹn people of fact hold on. ará Mecca wọ́n ní wọ́n fi Mercy please hold on Mercy hold on ọgbà sọ̀rọ̀ kí n tún kà bóyá o gbọ́. This fact has been stated here to tell the disbelievers of Mecca. wọ́n ní wọ́n fi òótọ́ yìí wọ́n fi díẹ̀ múlẹ̀ kó lè sọ fún àwọn aláìnígbàgbọ́ àwọn tí wọn kì í ṣe Muslim tí wọ́n wà nílùú Mecca. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bóyá Mercy kí n kò yé yín. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn kí n máa ṣe wùwà káwọn èèyàn máa sọ pé nǹkan tí mò ń ṣe ò dáa nǹkan tí mò ń ṣe normally àwọn èèyàn mi ni mò ń jíṣẹ́ fún. ms wá ta pé wọ́n rán mi sí gbogbo ayé. kí wá sọ pé bẹ́ẹ̀ ṣe nǹkan tẹ̀ ń sọ yẹn wrong o kò rí bẹ́ẹ̀ o bí mo ṣe wáyé gbogbo ayé ló rán mi sí o. ms àwọn òde là ń bá sọ̀rọ̀ mi báyìí. àwọn èèyàn àwọn ọmọ Yorùbá tó délédè wa àbá yíbò kan sọ̀rọ̀ mi báyìí tó yé yín ọ̀tọ̀ wọn máa sọ à ń bá gbogbo ayé sọ̀rọ̀ wọ́n rán àná sí gbogbo ayé ni
ṣáà ń bá kémi náà China sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣáà ń bá Japan sọ̀rọ̀ tó ṣé yé jẹ́ yín kémi náà báyẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé ẹgbọ́n jẹ́ kémi sókè náà sọ̀rọ̀ ọyẹ ẹgbọ́n sókè. ẹgbẹ́ tẹ̀sí tẹ kà síbẹ̀ alhamdulillah ní wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nígbà tí bọ́dà mi Àkànbí bí mi pé ṣé nípa wọ́n bí mi láwọn béèrè kan ní pé kí n fáwọn ní fásitì tó yẹ pé ó state pé kuranu àbí àwọn Árábù kan lọ kọ́ èdè Lárúbáwá mo á sọ pé ó wà nù Kùránì pé wọ́n sọ kalẹ̀ as an Arab Quran so it will be clear to them. Mo wá sọ fún wọn wípé níbi tí Prophet Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bíi pé níbi tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nìyẹn so ti yé and then again fáàsì yìí tí wọ́n gbọ́dọ̀ tí wọ́n ẹgbẹ́ òkú ẹgbẹ́ níbi tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nìyẹn wọ́n gbọ́dọ̀ gbà á gbọ́ tí wọ́n bá gbà á gbọ́ àwọn ará yìí ò ní gbà because a ti rí kà pé. kọ́ńtírì míì wo ló tún wá lọ nígbà tó bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ yẹn tó ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ bàbá yìí kọ́ńtírì náà míì wo ló lọ. ẹ ṣe sùúrù ẹ má interject me now I'm making a point. kọ́ńtírì Ni pé wo ló lọ má rojọ́ jàre tákàn rojọ́ ẹ tí ò ṣe nítumọ̀. sùúrù ẹ má jí kí ló ẹ fẹ́ dọ̀rọ̀ rú ni ẹ jẹ́ ká kà nísìnyí kájọ àwọn ńlá káyọ̀ wá ń sàlẹ̀ tí wọ́n ń gbọ́ wa à ń ka Quran à ń ka tafsir wọ́n ní this verse has also been translated as we have sent you ṣé máa bá only yín as tu a ẹ máa kà á blessing díẹ̀ to díẹ̀ the kí n máa bá yín people. tu ẹ máa kà á díẹ̀ díẹ̀ kí n máa bá yín No, tu. èmi máa tún nǹkan mi ẹ má Ok, wọrí èmi gẹ́gẹ́ máa ẹ tún ṣe. nǹkan mi. Wọ́n ní this verse can be also be translated as we have sent you, O Muhammad, only as a blessing to the people of the whole for the people of the world. Ní pé tó ní pé fásì yìí o a lè tún sí wípé Prophet Muhammad sallallahu àárín ẹ̀kọ́ jẹ́ àánú fún gbogbo àgbáláyé. Ìbéèrè mi wá ní láwọkọ ṣé Nàìjíríà ò sínú àgbáláyé ni? Nàìjíríà wà nínú àgbáyé ilẹ̀ Yorùbá wà nínú Ok, àgbáláyé ẹ jẹ́ láti ẹ ṣe dá yín ẹ lóhùn. jẹ́ ń délẹ̀ ẹ dákun ẹ jẹ́ ń tú ẹ tán ẹ jẹ́ béèrè ń tú tán Nàìjíríà wà nù àgbàlá ayé ṣebí nǹkan tá a béèrè ní Nàìjíríà ẹ wà nù jẹ́ kí n àgbàlá tú ayé. tán ẹ ṣáà mo jẹ́ ti kí dá mi yín náà tú lóhùn mo ní tèmi Nàìjíríà wà nù àgbàlá kìí ayé. ṣẹ̀yin ni mò ń bi ẹ ṣáà jẹ́ kí n Ok, tú ẹ tán ṣe. ẹ jẹ́ mo ń ti bá ní ṣàlàyé gbogbo tọ́lọ́ ẹ̀yin èèyàn ẹ dìbò fún Tinubu o ẹ gbogbo jẹ́ ayé ẹ kí mi dìbò fún náà Tinubu ṣé mò ń bá ṣàlàyé wọn Japan wí ẹ fún mi ní táìmù ẹ mo fọlọ́n tẹ̀síwájú. bẹ̀yìn ẹ dákun ẹ jẹ́ fún mi ní wípé tó wọ́n ní pé fásì yìí o a lè ní pé tó ó túmọ̀ sí wípé àwọn Prophet Muhammad sallallahu alayhi wa sallam kó lè jẹ́ àánú fún gbogbo àgbálá ayé nígbà tí Nàìjíríà sì wà nù àgbálá ayé tílẹ̀ Yorùbá wà nù àgbálá ayé kí ló wá dé tí iṣẹ́ rẹ̀ ọ̀kan wá tẹ́yìn sọ pé kọ̀kan wá and in both cases it will mean that this appointment of the Holy Prophet sallallahu alaihi wasallam is truly a blessing and mercy of Allah to the whole world. Wọ́n tún wá rí emphasize pé ṣe àníṣe ìpè sí ànábì Muhammad sallallahu alaihi wasallam yín pé tó ó kárí gbogbo àgbáláyé kó sì jẹ́ àánú fún wọn ni. Nígbà tí Yorùbá sì tún wà nù àgbáláyé tó ṣe àìpé English lápẹ̀lẹ̀ ni àbí pé kínní àbí pé ẹ̀yin náà lẹ ká jáde nísìnyí ṣé Nàìjíríà ò sínú ayé ni kí ló wá dé tẹ́ ẹ tún dispute sí Ọlọ́run tó sọ ẹjí kan da yín lóhùn ẹjí kan da yín lóhùn. no màá wọn ẹ jẹ́ kí mi náà ká délẹ̀ so ti yé tí bá ti kà á àwọn náà wọ́n bá ní nǹkan tí wọ́n sọ wọ́n máa sọ báyẹn so ti yé this is because he arose the neglectful world fraught its heedlessness and gave it to the knowledge of the criterion between the true and the false. And then, as we all know that these people of Mecca, tí Prophet Muhammad sallallahu alaihi wasallam tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, wọ́n ní àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀, ó sì wá ẹ padà sí Mẹ́kà gbogbo ayé ló yẹ kẹ́ padà sí ń bẹ̀ yẹn ìgé nù ẹ gbogbo ayé ń bẹ̀ yẹn ẹ ṣe sùúrù. ẹ fẹ́ padà sí Mẹ́kà ẹ fẹ́ padà sí Mẹ́kà ń sìn. Ẹ má interject mi, mo fi Ọlọ́run bá mo fi bẹ̀yìn, ẹ dákun, ẹ má dọ̀rọ̀ rú náà. Ní pé tó ipe gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nílẹ̀ Mẹ́kà tẹ́lẹ̀ àti gbogbo most àgbáláyé from part of the world even nílẹ̀ Yorùbá náà gbà yẹn wọ́n ní àwọn òòṣà tí wọ́n ń sìn wọ́n máa ń sìn wọ́n ní pé tó wọ́n ní àwọn kan tí wọ́n ń júbà fún instead Ọlọ́run but nǹkan tó mú wá ó ti yàtọ̀ sí nǹkan tó wà tẹ́lẹ̀ ẹbọ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ àdé eléyẹ ajá criterion fún wọn to know the true from the falsehood. This is what he's saying. And then àwọn ará Mẹ́kà wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n yóò strange sí wọn that is wọ́n máa ń pe Quran ní kàtẹ́ pé tó nǹkan tó máa ṣe àpínyà láàrin irọ́ àtòtítọ́ so ti yé sà nǹkan tí kìíní yẹn emphasize ni àwọn ará Mẹ́kà wọ́n ń bọ òòṣà tẹ́lẹ̀ ni but nǹkan tó mú wá mẹ́sẹ̀gì yẹn mú wọ́n sí gbogbo part of the world wọ́n láwọn òòṣà tí wọ́n ń sìn àwọn kan ń pe Jésù wọ́n ń pe lọ́lọ́run so ti yé but nǹkan tó mú wá ó ti yàtọ̀ wípé Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo náà ni kí wọ́n sì máa sìn so ti yé nǹkan tí fásì ń sọ ní ẹ jẹ́ kí n túká síwájú and warn it very clearly
if both the way of salvation and us ipe tó èyí tí mo mú wá yìí o òun ni ọ̀nà salvation ọ̀nà ìyè because gbogbo àwọn òòṣà tẹ́ ń sìn kò tẹ́ ẹ sọ pé ẹ ń júbà fún kò ní dáadáa kan tó lè ṣe fún yín bẹ́ẹ̀ ni kò sí aburú kankan tó lè ṣe fún yín. To tell the disbelievers àwọn tí wọn gbàgbọ́ of Meccas ń pé tó àwọn tó yẹ pé tó mi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o tó jẹ́ Mecca yẹn náà o kí wọ́n bá lè mọ̀ pé tó nǹkan tó mú wá yìí o nǹkan tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ni gbogbo bí tí wọ́n ti ń ṣe òòṣà lágbàáyé tí wọ́n ti ń sin tí wọ́n ti ń pe Ọlọ́run gbé Jésù lọ́lọ́run tí wọ́n ń bọ òòṣà. ẹ máa gbọ́ ẹ̀wọ̀n ẹni sùúrù alẹ́ ń tajẹ́ tì í sí ẹ bá ń ka nǹkan ẹ máa gbọ́ ẹ bá ń ka nǹkan ẹ máa gbọ́ tẹ bá ń ka nǹkan ẹ jẹ́ ń délẹ̀ ẹ̀yin náà máa sọ̀rọ̀ nǹkan tó bá bá ń kà tó ẹnu ẹni sùúrù nǹkan tẹ bá ń kà ní kéwà àbí gẹ̀ẹ́sì òun la máa ń fẹ́ kẹ́ tú níbẹ̀ yẹn wọ́n ní fún àwọn aláìgbàgbọ́ Mẹ́kà ẹ má máa fi nǹkan míì sí là ń sọ fún yín. mo ti ṣèbẹ́ mi ti sọ fún yín tẹ́lẹ̀ níbi pé Prophet Muhammad sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ iṣẹ́ Mẹ́kà ní táwọn ará ilé ò bá sì gbà á bò làwọn ará àta náà ó ṣe gbà á but ó ti fásitì ti stress níwájú pé the whole world wọ́n rán sí but àwọn ibi tó ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá gbà fún ará yìí ò ní gbà náà nǹkan tí fásitì ń sọ nìyẹn sà. so délẹ̀ no mi ò tí délẹ̀ o ẹ jẹ́ kí n ẹ̀yin náà délẹ̀ ẹ mọ̀ they were ẹjọ́ tẹ̀rù lórí àyà kan ó ti pọ̀ jù àwọn òòṣà àwọn tẹ́ ń júbà fún kò dẹ̀ sí gbogbo yẹn ní kò sí gbogbo nǹkan yẹn bí tẹ́ ń kà nǹkan. ọwọ́ à ń bẹ̀ ẹ̀yin lẹ̀ farabalẹ̀ ká ọwọ́ à ń bẹ̀ sà ẹ jẹ́ kí n farabalẹ̀ ká délẹ̀ so that ẹ̀yin náà nǹkan tẹ́ bá ní àlàyé tẹ́ bá ṣe ń bẹ̀ ẹ máa ṣe ẹ dákun mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. And then the deceiver of Mecca that they were wrong they are quite wrong in their estimate of the Holy Prophet that he was an infliction and distress for them because of they said this man has shown sheet of discard among our clans and separate near relative from each other show that nǹkan tí Prophet Muhammad sallallahu alaihi wasallam ó ti yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ìgbé tó ọdún ìpè àtàwọ̀dì tó ń bí pé ẹ mọ́ Ọlọ́run lọ́kan àwọn òòṣà tẹ́ ń júbà. má bínú èmi máa sọ̀rọ̀ Mr. Mercy. bẹ́ẹ̀ wọ́n ní pé Muhammadu wá ya ẹ stop nǹkan mi náà. ẹ̀yin náà máa sọ̀rọ̀ ní fún mi táìmù hold on Mercy. mo ti end time yẹn hold on Mercy nǹkan tó wà níbí ìfọlùkà hold on Mercy farabalẹ̀ a fún ẹ time hold on please a fún ẹ ní time but nǹkan tó wà níbẹ̀ yẹn ò tú torí àwa táwọn bá sọ̀rọ̀ àwa ní ọpọlọ agbọ́n now nǹkan kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi tí verse yìí fi reveal òun ni wọ́n sọ níbẹ̀ yẹn àwọn ará Mẹ́kà ń sọ pé olórí burúkú ni bọ̀bọ̀ Muhammadu yóò wá bá àárín wa jẹ́ ni he has sown seeds of discard among our clans and separated near relatives from each other. Bàbá àtọmọ ti ń gé àwọn ló wọ́n ti ń gún àwọn ń gò. Now the same way tí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ń sìn táwọn kan sọ pé ọmọ Yorùbá làwọn tá à ń bára wa jà nítorí Muhammadu nǹkan tí ó kàn wá gbogbo wa bí bọ̀bọ̀ yìí kàn wá pín ẹbí ni kó máa sọ pé ìwọ tẹ́jú bá ti hold on please tí bá délé I will give you time wàá sọ̀rọ̀ bọ̀ nǹkan tó bá wà níbí ní kẹtù. Now gbogbo wọn wá wò pé bọ̀bọ̀ yìí Muhammadu wá rí wípé ẹnu ti ń kún òun pé wọn náà fẹ́ dà lóru ló fi mú àyà yẹn wá wípé irọ́ nǹkan tẹ́ ń sọ yẹn tẹ́ bá kà níṣọ́ ẹ rí bẹ́ẹ̀ pé nǹkan tẹ́ ń sọ yẹn rọ́ǹgì omi ìwà dàárín yín rú o wọ́n rán mi kí n jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ni o nǹkan tó sọ nìyẹn ṣùgbọ́n kẹ́ wá bá débi kẹ́ wá máa sọ wípé meanwhile àwọn tó ń bá wí ń bí àwọn ará Mẹ́kà ni. Mo ti gbọ́ ẹ̀sà so nǹkan tó bá wà ń bí ní kẹ́ tú àwa ò fẹ́ ní ẹni àfẹ́ àfikún kankan náà mò ń tú tó bó ṣe jẹ́ nìyẹn. mo ní gẹ́gẹ́ bó jẹ́ pé kó tó di pé ànábì dìde ló jíṣẹ́ ní gbogbo part of the world pátá wọ́n ti ń ṣe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run but ìkan tó mú wáyé ní wọ́n ń wò pé ìwọ tó ń sọ pé tó Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni ó ti yàtọ̀ sí nǹkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń pè ní wọ́n ń wò pé wá dàrin àwọn wú but at the end of the day nígbà tí wọ́n gbà fún gbogbo ayé gbà nísìn nílẹ̀ Yorùbá iná làwa náà fi ń ké fún yín pé tó ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run ká lo òfin Ọlọ́run ṣó ayé ò lè rọrùn if not gbogbo pé tó ká mọ lọ júbà fún nǹkan tí ò lè ṣàǹfààní kankan fún wa tí ó lè kó ìnira kankan bá wa so ti yé sà ní pé tó ẹ jẹ́ kí n ẹ ti fún mi táìmù ẹ kí n délẹ̀. Muhammadu nínú wáàsí wọn ni wọ́n rán sí gbogbo ayé kó jẹ́
ìkẹ́ àti àánú ẹ jọ̀ọ́ ẹ má bínú ìkẹ́ àti àánú wo ni Muhammadu jẹ́ fún wa nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí lára bá ìkẹ́ ṣe ń dúró tó lẹ́yìn tẹnumọ́lẹ̀ Yorùbá pé bẹ́ẹ̀ ni sà ẹlẹ́sìn ṣe jẹ́ Mùsùlùmí ń bẹ ìkẹ́ àtàánú wo ni Muhammadu jẹ́ fúnlẹ̀ Yorùbá. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwọn ìdílé nǹkan kọ̀ọ̀kan tó bá fẹ́ sọ pẹ̀lẹ́ rí ni o ẹ ṣe bẹ́ẹ̀ so ni ẹ sà tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni sà àwọn ìdílé kan wọ́n ti máa ń júbà fún wọ́n máa ń bọ eégún wọ́n máa ń bọ òòṣà wọ́n máa ń bọ gbogbo ẹ̀ but Prophet Muhammad sallallahu alayhi wa pẹ̀lú àánú ẹ̀ ó ra most padà wípé tó àwọn kinní ìwọ̀n ò láǹfààní kankan tí wọ́n lè ṣe fún wọn ò sì ní ìnira kankan tí wọ́n lè kó bá wa àdẹ́n wọn ọ wá pè wá padà sọ́dọ̀ Ọlọ́run pé tá a bá ṣe sọ́dọ̀ Ọlọ́run só ti yé pé tó pé bẹ́ẹ̀ láti rí ìgbàlà só ti ìgbàlà tó wà mú wá yẹn gangan ó sòpinya wípé tó kinní iṣẹ́ tẹ̀yìn tẹ́ bá gbàgbọ́ ẹ rí kí ni àlùjọ àánú wo náà ló mú wá ẹ̀ tí àánú yẹn àánú àti ìkẹ́ wo ni àánú Muhammadu mú kọ́kọ́ wá. ká pè wá padà sọ́dọ̀ Ọlọ́run lásán ó ti tó alhamdulilayi rabbil ok alamin. padà sọ́dọ̀ Allah yẹn kí ni nǹkan tí ẹ ṣàlàyé kí ni ìwúlò Allah yẹn ṣàlàyé fún wa Muhammadu pè wá pé ẹdún náà Muhammadu pé ẹ má ṣe àṣà àti ṣe yín mọ́ o ẹ máa bọ̀ lọ́dọ̀ Allah. no kò ní pé káwọn má ṣe àṣà àti ṣe wọn mọ́ ní pé tó ní ẹsẹ ẹdẹkùtà ní interject mi ní pé tó bá jọ pé àwọn òòṣà tẹ́yìn bá wá ń sìn tó ẹ kí wọ́n bá ní àǹfààní ẹyọ kan ẹ fún mi ní àǹfààní kan tí Ògún ṣe fún wa nílẹ̀ Yorùbá. ẹ máa gbọ́ tẹ́ bá jọmọ Yorùbá yín lẹ máa lọ bèrè yẹn lé àwa ń sọ pé ibi tí Muhammadu pé wá sí ẹ máa gbọ́ mo ti dáhùn tẹ́ bá délé yín ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́rí kì í tẹ́ bá délé yín ẹ má padà mo ti dá yín lóhùn so ẹ mọ tó ń ṣe léyìn ẹ mọ́rí kì í ẹ má gbọ́ ẹni sùn Allah pé wá Muhammadu pé wá pé ká wá sọ́dọ̀ Allah kí ni ìwúlò àtàǹfààní tí Allah yẹn ṣe fún wa. a ní Allah yẹn gan. nǹkan tá a béèrè gangan náà nìyẹn pé tí ilẹ̀ wa yẹn ní ká má ṣe mọ́ kí ni ìwúlò Allah àti Muhammadu. ní pé tó ní ìwúlò nípìnlẹ̀ gangan àwọn èèyàn gangan ni wọ́n pinlẹ̀ òòṣà kò sì sí kankan bẹ́ẹ̀. tí ìgbọ́n kan tá à ń sọ ni Muhammadu náà ló pinlẹ̀ Islam kí ni ìwúlò Allah àti Muhammadu la béèrè lọ́wọ́ yín kí ni ìwúlò Allah àti Muhammadu. ìwúlò náà ni wípé fúnra ara yín lẹ fọwọ́ yín gbẹ́ igi kò sì sáǹfààní kan tó lè ṣe fún yín bọ̀ ẹ sẹ́yìn padà sí. kí ni àǹfààní wo ni Allah lè ṣe Allah tí wọ́n gbẹ́ àǹfààní tá Allah lè ṣe ni pé òun ló dá yín ẹ̀rí wà Allah tó lọ́wọ́ tún méjì ló máa dá yìí. òun ní pèsè jíjẹ mímu fún yín ṣé ti yé sà. ok ẹ bá bínú olówó èkó ẹ kèmí wọlé láti oríṣiríṣi wọn lálá ló dáhùn. ẹ kèmí wọlé láti bẹ̀yẹn mo láìkì ẹni yìí mo láìkì ẹni Mr. Messi. ní ìbánikẹ bẹ̀rẹ̀ torí ó ní àwọn aláfọwọ́ mọ nǹkan táwa ń bọ̀ kí náà fi mọ Àkànbí ẹ má wọrí kí náà fi mọ ṣètánì. ẹ̀jẹ̀ Àkànbí ẹ má wọrí ẹ̀jẹ̀ ẹ ṣe sùúrù. ẹnu náà fi mọ. Mercy put on your mind. Now Mercy hold on. mo rí wípé mo ń sọ látàárọ̀ yìí pé Muhammadu pé wọ́n pé kán mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo pé kí ó má jẹ́ kán má sọ pé Ọlọ́run wọn pọ̀ àbí tán Mike Mercy àbí. no sọ pé Ọlọ́run pé tó àwọn òòṣà tí wọ́n ń bọ wọn ò ní àǹfààní kan tí wọ́n lè ṣe fún wọn gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá táwa náà ń pè yín pé àwọn òòṣà kò sí dáadáa kankan tí wọ́n lè ṣe fún yín kò sì sábúrú kan tí wọ́n lè fi kàn yín. ìbéèrè mi ń sìn ní pé kí ni Allah lè ṣe gangan ṣé Allah lè sọ̀rọ̀. Allah ló dá ayé ló dá ọ̀run. báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ẹ ṣe sùúrù o báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ló dá ọ̀run outside hold on please outside the context of the Quran wípé yàtọ̀ sí pé wọ́n kọ sínú Quran ó kà á wípé Allah ló dá ayé ló dá ọ̀run nínú Quran báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ló dá ọ̀run. lẹ́yìn alukuran gbogbo ìwé ìtókù bible kò sí nǹkan kan tó wúlò bẹ́ẹ̀ ìwé Ifá ò wúlò ìwé Christian kò sí ìwé kankan. ẹ ò tí ì dá mi lóhùn question Mercy mi ò béèrè pé ṣé ìwé Ifá wúlò àbí ṣé ìwé Bíbélì wúlò mi ò béèrè yẹn we are intellectual question discussion ní bí outside ẹjọ bá wa meet ẹni ẹ bá tán máa but you cannot support him when it comes to your time ẹ máa sọ̀rọ̀ please Mr. Mercy put on your mic yàtọ̀ sí inú Quran ipò kánú Quran leave the Quran báwo la ṣe fẹ́ mọ̀ wípé Allah ló dá ayé ló dá ọ̀run ṣé Allah lè sọ̀rọ̀ fún wa báyìí èmi náà fẹ́ sọ nǹkan tó dá ayé tó dá ọ̀run mo dẹ̀ máa fi wọ̀n ẹ́ so
inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ sọ yìí ni wípé ẹ sọ pé aside Quran èmi ò lè go aside kan because ìwé Ọlọ́run tó fún àwa nìyẹn ẹ̀yin lẹ́wà mú ẹ̀rí yín wá tẹ́ bá rí nǹkan míì tó yẹ kóun lọ sọ pé òun lòún dá ayé lọ́dọ̀ òun la máa compare síra wọn a máa gbé yẹn wò. all right ẹ ṣe nǹkan yẹn now ẹ jọ ms ẹ kọ béèrè lọ́wọ́ pé ẹ mọ porúkọ rẹ̀ ẹ kọ béèrè pé sísè ok ms ẹ ṣe báyìí ẹni yẹn láwọn lè bá dáhùn ẹ fèsì ẹni yẹn Mr. Mercy pa mic so ẹ béèrè lọ́wọ́ ẹni yẹn Mr. Mercy wọ́n ti náà fẹ́ ràn yín lọ́wọ́ ẹni sùúrù ms ẹ bẹ́ẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ ẹni yẹn báyẹn so ẹni sùúrù Mr. show me your proof ms ó yẹ béèrè lọ́wọ́ wọn but ms ẹ tó béèrè ẹ jẹ́ ìṣàlàyé nǹkan tá à ń ṣe ń bí fún wọn a máa ń sọ nípa Islam ń bí by Quran hadith Muhammadu Saudi Arabia so I can go out of that topic but a dẹ̀ ń ṣètò kan léni àwọn èèyàn ń kí oríkì a dẹ̀ ń fún wọn ní ẹ̀bùn so ẹ ṣe ms tẹ̀síwájú. ẹ ṣe then and again ìgbà míì wà tó pé tá a bá ń sọ̀rọ̀ a máa wọnú àwọn kọ̀ọ̀kan. ẹ ṣe tẹ̀síwájú ẹ béèrè nǹkan tẹ́ fẹ́ béèrè yẹn lọ́wọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa nǹkan no àti dá yín lóhùn pé topic náà sọ nípa òun la sọ fún yín yà á sọ nípa Islam Muhammadu Allah Saudi Arabia Islam tafsir hadith ms ó yẹ béèrè lọ́wọ́ wọn padà. ẹ jẹ́ kí n tún question. No, I understand the question. Don't worry. I understand the question. I don't want us to. I understand the question. Don't worry. I understand the question. Ẹ jẹ́ kí n tún question àwọn ẹlòmíì tí wọlé síbi. ẹlòmíì lè tún wọlé. Mo fẹ́ kí everybody kí wọ́n get wa right. So Mr. Mercy ní Allah ni ó dá ayé ló dá ọ̀run. So torí nǹkan tí Muhammadu sọ nìyẹn. Muhammadu sọ wípé just hold on Mr. Mercy now. Mute. Muhammadu ló sọ bẹ́ẹ̀ because Muhammadu ló sọ̀rọ̀ nínú Quran. Allah ó sọ̀rọ̀. Ẹ ṣe sùúrù now. Ẹ mute kíní kó make sense. Ṣé get? Now show me your proof. Mr. Mercy sọ pé Allah ni ó dá ayé ló dá ọ̀run. Now torí pé wọ́n kà nínú Quran wípé Quran sọ wípé Allah ló dá ayé ló dá ọ̀run. Àwa ò dẹ̀ gbàgbọ́ nínú Quran nítorí Muhammadu ló sọ̀rọ̀ ńbẹ̀. Ìbéèrè mi wá tí mo wá fi ń béèrè ńsìn ni wípé báwo ni a ṣe fẹ́ mọ̀ wípé Allah ló dá ayé ló dá ọ̀run yàtọ̀ sí inú Quran. Ẹ ṣe ibi tí ò bá ti sílẹ̀ lèyàn ti máa ń di èèyàn jàkadì. Ọlọ́run ọba Allah ó sọ̀rọ̀ nínú Al-Quran. Mi ò ń dán ní àkàrà ni ó wá sọ àwọn nǹkan tí Ọlọ́run ṣe. Wọ́n ní lẹ́yìn tẹ́ máa ní out of Quran. Allow me to talk. Yes. I understand what you are saying. Allow me to talk. Allow me to talk, please. Allow me to talk, please. Tó bá pẹ́ fẹ́ fún mi níta. Ẹ má gbàgbé pé Muslim ló dorí rò láì lo Quran. Ẹ fún mi ní time. Ẹ lè fún mi ní time. I don't care. Ní the time ẹ kàn ṣàlàyé ọ̀dọ̀ fẹ́ ṣàlàyé. Mo believe pé gbogbo ẹ̀yin tẹ́ wà níbí báyìí. Mo believe pé gbogbo ẹ̀yin tẹ́ wà níbí báyìí lọ sí school. Tá bá ṣe ẹ̀rẹ́ tó lọ sí school náà yín. Ọ̀pọ̀lọpọ̀ yín wà ní abroad tó yẹ kẹ́ lórí yín. Ẹ kẹ́ lórí yín. Ẹ fi lè mọ nǹkan tí mo fẹ́ sọ pé òdodo ni. Ọlọ́run bá lékè ọlá ó sọ̀rọ̀ nípa Fìrìhàn. Ó sọ̀rọ̀ nípa Fìrìhàn nínú Quran. A rí evidence fún ní Egypt, Misra. Mo ń bọ̀. Ẹ jẹ́ má bínú. Èmi mo mú ìfẹ́ sómi. Ẹ dúró náà ibi tẹ́ni lọ́nsìn. Ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ ẹni. Ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ Pharaoh? Ẹni sùn ẹni Quran sọ nípa Egypt. Ta ló ń jẹ́ Pharaoh? Ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ramsey náà too. Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀. Èwo ni Quran sọ? Ta ni Quran dárúkọ náà gbogbo àwọn ọba yẹn? Ẹ jẹ́ ká mọ̀. Torí Pharaoh title ni èwo ni Ramsey 2 oyèlú wọn ni Pharaoh. Quran wo láti máa wò Pharaoh. Quran wo láti máa pé Allah dárúkọ wọn. No, you don't need evidence for that. You don't need evidence. Quran wo láti kẹ́ni dákẹ́nà. Ẹ̀wọ̀n kọ́tà ní sọ́nsìn ẹni ní pé Quran sọ nípa Pharaoh. Ibo làlá àti dárúkọ ọba yàtọ̀ sí title. Ó dàbí kéèyàn sọ pé Ọọ̀ni of Ifẹ̀. Title ni bọ̀ kí lorúkọ ẹni náà ibo la Quran ti dárúkọ ẹni tó jọba láyé ìgbà náà. Ẹ má mute mi mọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ béèrè fún nǹkan wọn. Mẹ́rin wá ibo ni Quran ti sọ mẹ́rin ẹ̀ wá. Orúkọ oyè ọba ìlú wọn nìyẹn ẹja kúrò ní ọ̀dà. Ibo la láti wọ́n dárúkọ ìkànnì wọn náà tó jọba mẹ́rin. Ọ̀rọ̀ lẹ́rìí náà. God. Ẹ̀yàn kan lọ jí gbogbo ìtàn ní ìtàn oríṣiríṣi ó sọ pé Allah ló dá ibo la láti fẹ́. Let me continue. So this is Allah. Àkànbí ẹjẹ́ káwọn èèyàn rí Allah tó ń sọ. Let me continue. Àkànbí ẹjẹ́ kan rí Allah. This is your Allah.
kò sí wàhálà ẹ gbé jáde síta ẹ dẹ̀ fún wa lẹ́rìí. ẹni yóò lẹ́rìí náà ms ẹ lè gba máìkì ẹni yóò lẹ́rìí. Ọlọ́run sọ̀rọ̀ nípa Mecca, Medina, and again wait, stop saying Ọlọ́run. Allah is Allah, please. Allah is Allah. Ẹni sùúrù náà ṣe bẹ́lẹ̀ kàwé náà ìlú èyí tó lọ wà náà. Why are you behaving like dumb person? Hold on, show me your proof. Ó kàwé náà. It's what I'm telling you, is it not real? Hold on, show me your proof. Is it not real? Show me your proof. Show me your proof. You are MS, lẹ́jọ́ sọ̀rọ̀. Hold on, just relax, calm down. Mo tún fẹ́ tún question mi béèrè because I don't expect you to mention any verse in the Quran. You don't need to go into the Quran. I want you to tell us here. Sọ fún wa jẹ́ ká mọ̀. Báwo la ṣe fẹ́ mọ̀ wípé Allah ló dá ayé ló dá ọ̀run yàtọ̀ sí nǹkan tó wà nínú Quran. Èmi fún ara mi náà, èmi náà lè sọ pé nǹkan báyìí ló dá ayé ló dá ọ̀run tí mo dẹ̀ máa fi wọ̀n ẹ́. Ṣé understand? Now, aside the Quran, I don't expect you to mention any verse in the Quran because Quran, Muhammadu ló sọ̀rọ̀ ńbẹ̀. Muhammadu ló sọ̀rọ̀ nínú Quran. Allah ló sọ̀rọ̀. Are you done talking? Are you done talking? Hold on. Jẹ́ délẹ̀, tí n bá ti délẹ̀ máa ní kó tán máì kó dá mi lóhùn. Now, ìbéèrè mi ni wípé again, don't mention any verse in the Quran. Pé Allah sọ́nbì kan nínú Quran, Muhammadu sọ́nbì kan nínú Quran. No, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Quran. Ìwé lásán ni àwọn kan ló kọ. Ọ̀rọ̀ Muhammadu ló wà ńbẹ̀. Aside the Quran, ta ni ẹni tó dá ayé ló dá ọ̀run yàtọ̀ sí Quran? Mo kí gbogbo lé o, ẹ kú ètò. Allah. Ọlọ́run Allah. Ó yá fún wa lẹ́rìí. Báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ló dọ̀run yàtọ̀ sínú Quran? Arẹ́rìí fún Mecca and Medina. Arẹ́rìí fún Ethiopia. Arẹ́rìí fún gbogbo àwọn prophet of God tán ti wá tán dẹ̀ wá láti Palestine. Tán wá láti Palestine. Ọbaṣọlá jẹ́ kí n gbọ́nà ìwọ táyẹ̀ ti bàjẹ́ lọ, táyẹ̀ ti tẹ̀ ń dojú tán padà gbé ẹ mọ́ra, ìwọ táyẹ̀ ti bàjẹ́ lọ tó yẹ pé òtẹ̀ tó wá sí tó yẹ pé 10,000 náà fún ẹ lóṣooṣù. Show me your proof, ẹ máa ṣépè fún yàn náà, kò dáa náà. Ẹ ti máa ṣépè dákẹ́tì máa ń sọ̀rọ̀ ni. Ẹ ti máa ṣépè kò dáa. Gbogbo ẹnu dákẹ́tì máa ń sọ̀rọ̀, gbogbo ẹnu dákẹ́tì máa ń sọ̀rọ̀ mi sínú kàtígórì ẹ̀. Now, show me your proof. Show me your proof. Now, èmi àti Adájọ́ ń sọ̀rọ̀. Now, ó sọ pé orí ẹ̀rí fún Mecca. Hold on. You know what they call reference. You know what they call reference. I don't know, probably you school now abroad or not. Hold on, relax. Hold on. Ọmọ ìgbó gbọ́dọ̀ ṣe jù pẹ̀lú. Now, ó sọ pé orí ẹ̀rí fún Mecca. Torí pé Mecca wà Medina. The same thing ló ṣe ń sọ. Ìbọn èmi ń sọ fún ẹ nísìn, mò ń fi opportunity sọ fún ẹ pé Bankuba ló dá ayé àtọ̀run. Òun ló dá Mecca kò ń ṣàlá. Physically, because tán sọ̀rọ̀ nípa ẹ̀, hold on jọ, please, hold on, jẹ́ ká engage intellectually. Nǹkan tá à ń rí physically tán sọ̀rọ̀ nípa ẹ̀, tá a rẹ́rìí fún physically, pé kíní wọn ló ṣẹlẹ̀ nínú ìwé. Àwa rí ẹ̀rí fún physically pé kíní yẹn dẹ̀ wà, ó dẹ̀ exist. Is enough evidence for us to believe that what is in the Quran is true, but nothing but truth. Now, àwa ń sọ̀rọ̀ nípa, let me give you an instance, à ń sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà. Kò sẹ́ẹ̀rí pa Ọ̀rúnmìlà wá sáyé. A ò tí sọ̀rọ̀ Ọ̀rúnmìlà báyìí sí. You can see. A ti sọ fún MD nǹkan tá à ń discuss. Kò tí ì dúró lórí ọ̀rọ̀ tó ń sọ o, ó ti ń lọ bò mí. I'm just giving you an instance. Jẹ́ ká fún ẹ ní jẹ́ ká sọ kan fún ẹ. Wọ́n sọ ìtàn Spider-Man. Káwá ní àti rárákùnrin kan ó ṣe bí Spider-Man l'Amẹ́ríkà. Nígbà míì gan, àwọn èèyàn yìí, àwọn Àràbù tí wọ́n ń wẹ̀, tí wọ́n ń fọnu, tí wọ́n lórí, tí wọ́n mọ kankan, wọ́n wá kọ ìwé. Ẹni náà dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tó lọ léèwé. Àràbù wa kọ olówó Èkó ẹni ìwọ náà wò. Àǹkàwé dáhìn láàmú, ó dàbí máa bá yín olówó Èkó. Máa bá yín sí assignment ni. Show me your proof. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ka nǹkan tí mo gbé síbí yìí. Ẹ ṣeun. Wọ́n ní èmi Abímbọ́lá ni mo dá ayé àti ọ̀run. I'm listening to you, my sister. You know you have to prove us beyond the reasoning. So mo mọ̀ pé o ní fẹ́ ṣe kí ni màá bẹ̀rẹ̀. Ẹ bá mi kà á, show me your proof. Ẹ bá mi ka nǹkan tí mo kọ yìí. Èmi náà ti kọ tèmi sínú ìwé bó ṣe rí nìyẹn. Thank you. Oya give me an evidence to prove this thing is existing. Ẹni kí Allah náà kó wá fún mi ní evidence to proof nǹkan tó kọ sínú ìwé yìí. Ó tako ṣẹ́rí ó tako làákàyè yìí nǹkan tó kọ yìí. Ó tako làákàyè àlá àti Muhammed àrídájú. Sí. Show me your proof. Èmi ti wá kọ tèmi báyìí. Èmi ni mo dá ayé àti ọ̀run. Olówó Èkó wọ́n believe pé èmi Abímbọ́lá èmi ni mo dá. MS bàbá believe gbogbo wa la wà ní ìta believe. Torí mi ti kọ tèmi sínú ìwé.
Why you muting me? Why you? Máa sọ̀rọ̀ wá dákẹ́ náà, ẹ̀yẹn méjì ò lè máa sọ̀rọ̀. Wàhálà ẹ pọ̀ jàre ní sùúrù. Èmi ni mo dá ayé àtọ̀run ṣe bó sọ pé nítorí wípé wọ́n kọ sínú Quran. Èwo ni MS bàbá tún gbédè yìí. Bankuba tó dá ayé tó dọ́run. Hold on, ó máa show me your proof, ó máa sọ̀rọ̀. Now, Bankuba yìí tó dá ayé tó dá ọ̀run. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, everybody ń gbọ́ mi, Bankuba yìí ń sọ̀rọ̀. Díkúdí ni Bankuba tẹ́ ń wò wájú mi ló máa ń rán sí mi. So ọ̀rọ̀ tí ń bá sọ lẹ́nu ọ̀rọ̀ Bankuba ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, Bankuba ló ń sọ̀rọ̀ báyìí, ọ̀rọ̀ Bankuba lẹ̀ ń gbọ́ yìí. Àmọ́ Díkúdí ló ń rán Bankuba sí mi. Torí pé Bankuba yìí bó ṣe wà yìí, ó lójú kò fi ríran, ó lẹ́nu kò lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Allah lójú kò fi ríran. Hold on. Kí lẹ wí? Tẹ́ bá ti ṣe tán ẹ show Pangu ẹni tí àwọn China gbà pọ̀. Láwọn yẹn náà sọ pé ó dáyé. Káwá bẹ̀rẹ̀ pé ṣé Pangu àtàlà ṣé kan náà ni. Ṣé kan náà ni bó ṣe wà yín sìn, ó lójú kò fi ríran, ó lẹ́nu kò lè sọ̀rọ̀. Àmọ́ báyìí bí mo sì ṣe ń wá yìí, Bankuba yìí sì ń fọhùn torí mo sì wà láyé. Ìgbà tí Muhammadu kú ẹrí pa Allah ò fọhùn mọ́. Torí pé Muhammadu òun gangan ló ń sọ̀rọ̀, òun ni Allah. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ bẹ́mi náà ṣe ń sọ̀rọ̀ tí mo fi ń gba ẹnu Bankuba sọ̀rọ̀. Gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn, Bankuba tó dá ayé tó dọ́run nìyẹn. Tẹ́ ẹ bá fẹ́ mọ evidence, èmi ni mo sọ fún yín, èmi at least mo ṣì wà alive and I'm telling you, you just have to believe. Oh, need láti ṣe anything. Just no. hold on. Ẹ show ti Pangu. Now, ẹ ká wá show ti Chinese. Àwọn tó dá ayé tó dọ́run according to Chinese. Àwọn China, Japan, ogun ọba yẹn wọ́n gbà pé Pangu. Ìbéèrè wà fún gbogbo dáhùn yín. Ìbéèrè wà fún gbogbo olówó èkó àwọn China àtàwọn Japan wọ́n gbà pé Pangu ọ̀dà yàtọ̀. Ẹ mọ̀ pé àwa listing ní báyìí listing àlàwà ẹjí káwa tá à ń listing ká ń jọ ètò tó bá ní kẹ́ sọ̀rọ̀ ilẹ̀ abáwa tó bá ní kẹ́ sọ̀rọ̀ ẹ sí máìkì yín kẹ́ sọ̀rọ̀. So ẹ jẹ́ kí gbogbo ayé wò èyàn Pangu lélẹ̀ sí Pangu àwọn China lóhùn ló dá yàtọ̀ ọ̀hún. Ṣé Pangu yìí ni Allah ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Àwọn China sì wọ́n gbà pé ẹni tó dá àwọn lélẹ̀ tó dá yàtọ̀ ọ̀hún. So Mr. Show me your proof. Ṣé Allah ni Pangu yìí? Tẹ́ bá wà bẹ́ẹ̀ lè dáhùn. Mr. Messi ẹni sùúrù náà. Mr. Show me your proof. Messi ní sùúrù ẹ mútu. Ṣé Allah ni Pangu? Èyí sì ní gift tẹ́lẹ̀ gbà lọ́wọ́ wa ẹni sùúrù síbẹ̀. Yàtọ̀ Mike, ṣé Allah ni Pangu? It's very simple. Allah ò kìí ṣe Banku. Allah is Allah. Àwọn China lẹ́yìn tó dá àwọn lélẹ̀ tó dá yàtọ̀ àwọn lélẹ̀. The supreme being now ẹ ti fún mi tàn mẹ́jẹ́ kí n sọ̀rọ̀ mi tán. The supreme being kẹ́ tó lè mọ̀ pé nǹkan kan tẹ́ fi mọ̀ pé Allah kò dẹ̀ ní pé méjì òun náà ni pé gbogbo nǹkan tó bá mú wá báyìí ó máa wà uniform ni kò dẹ̀ ní sí ìyapa níbẹ̀. Tẹ́ bá dé Nàìjíríà wọ́n sin Allah bala ṣe ní ká sin òun. Tẹ́ bá dé ilẹ̀ Igbo the same thing. Tẹ́ bá throughout the world tó fi mọ́ China tẹ́ ń dárúkọ yìí bá a ṣe ń sin Ọlọ́run ọba Allah ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ṣe ń sin Ọlọ́run bẹ́ẹ̀ tí ò dẹ̀ sí yàtọ̀ kankan. Tí ọ̀rọ̀ tẹ́ni sọ ń sìn tẹ́ bá rí fóònù ń sìn gbogbo ayé ló ń lo fóònù àwọn China dẹ̀ ṣe tiwọn. Why you muting me? China dẹ̀ ṣe fóònù yẹn kò dẹ̀ gbogbo yẹn tó dẹ̀ lo fóònù. Ẹ ti set time fún mi. Why are you interjecting me? Allow me to talk. Allow me to talk, please. You don't need to interject me, please. Ọmọ àbútù yìí náà you don't need to interject me. That means I'm giving a valid point. Valid point wo lẹ ń give? Ṣé valid point wo lẹ ń give? Kò ṣe dandan náà. I'm giving you a valid point. You are disappointed in it. Ẹ wọlé yìnbó ṣé valid point nìyẹn? Ó ń sọ yín ní tó ń jẹ́ kẹ́wọ̀n ó wà ní UK. Èmi ò sí UK. Gẹ́gẹ́ tó máa ń sọ yín ní. Anyway, just hold on. According to the Chinese, Pangu created everything. Just hold on, please. Now, ó sọ wípé jẹ́ ká délẹ̀ náà ó ṣe ń ṣe bí àpọ̀dà báyìí jẹ́ ká sọ̀rọ̀ náà tá a bá ti mute ẹ ìwé mélòó ó kàwé náà ó kàwé náà ó jẹ́ ń sọ pé kó o dákẹ́ ó jẹ́ tún kí ló ń ṣẹ̀yìn kí ló máa ń ṣẹ̀yìn mùsùlùmí yìí náà. mo ń fún ẹlẹ́rìí. ẹ̀rí wo ló ń fún wa ò fún wa lẹ́rìí náà èmi náà fún ẹlẹ́rìí bí o jẹ́ gbàgbọ́ mo sọ fún ẹ pé Pangu ló dá ayé. Now, your evidence is not substantial enough. This is how we are going to do it. Now, ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá everywhere tẹ́ bá ṣe ń wò wá.
Now, this man ó claim wípé Allah ló dá gbogbo ayé according to the Arabs. Allah ló dá gbogbo ayé according to the Arabs. Now, gbogbo àwọn ìlú tí Arab bá ti colonize, wọ́n gbọ́dọ̀ máa gbà wípé Allah ló dá gbogbo ayé, wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa sọ èdè Arab. Throughout the world. Hold on now, gbẹ́nu sọ̀rọ̀ now, there's only throughout the world. Kí ló ń sọ yìí? Information. Nínú UK bí wọ́n pariwo who the fuck is Allah? Wọ́n sọ pé throughout the world. Ẹgbẹ́ sílẹ̀ àkáyè now. Torí pé ẹ gọ̀. A ní kò gbẹ́nu jẹ́ ká sọ̀rọ̀. Tí n bá ti ń sọ̀rọ̀ kò dákẹ́. Tó bá ti ń sọ̀rọ̀ èmi náà dákẹ́ fún ẹ. Hold on, kò mute. Oyin target mi ìgbà tẹ́mi náà sọ̀rọ̀. Hold on, jẹ́ kí n sọ̀rọ̀, bàbá. Jẹ́ kí n sọ̀rọ̀. Jẹ́ kí n sọ̀rọ̀ náà, kí ló ń ṣe náà? Ẹ máa sọ sọ́kùsọ náà. Kò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kẹ́ bá Messi yẹn sọ̀rọ̀ wéré ní bọ̀bọ̀ yẹn. Kí ló ń ṣe náà? MS ó dàbí pé Messi yẹn fẹ́ make sense. Mo ti drop ẹ. Sọ̀rọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kẹ́ bá Messi yẹn sọ̀rọ̀ ó yà wèrè gan. Now Messi ẹ máa gbọ́ mi o, ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ máa gbọ́ o. According to the Arabs, Allah ló dá gbogbo ayé. According to the Chinese, Pangu ló dá gbogbo ayé. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Now gbogbo bí táwọn Arabs bá ti colonize, wọ́n gbọ́dọ̀ gbà wípé Allah ló dá gbogbo ayé. So irú ẹni tó ń sọ̀rọ̀ yẹn sì wọ́n ti colonize mentally, ó ti ẹrú Arab ni. So ó gbọ́dọ̀ gbà wípé Allah náà ló dá gbogbo ayé. Fine, no problem. But we want to confirm if truly Allah ló dá gbogbo ayé. Now, ẹ jẹ́ kí Allah yìí, a fẹ́ kí Allah yìí, a believe pé ẹni tó dá gbogbo ayé ó gbọ́dọ̀ wà alive, ó dẹ̀ sì gbọ́dọ̀ lè sọ̀rọ̀. Get now èmi ń gba ẹnu Pangu sọ̀rọ̀ báyìí torí pé Pangu yìí ó sì wà alive ó ń sọ̀rọ̀ báyìí àmọ́ dikúdi ló rán sí mi èmi ni òjíṣẹ́ Pangu now Muhammadu ni òjíṣẹ́ Allah àmọ́ Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah ti kú bọ̀ a fẹ́ confirm ṣé Allah yìí ṣó lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí Allah kó sọ̀rọ̀ báyìí ká Allah jẹ́ sọ pé ẹ dúró ọmọ adarí oorun èmi Allah èmi ni mo dá gbogbo ayé kó sọ̀rọ̀ fún ara ẹ̀ kó má gbẹnu ẹ̀ sọ̀rọ̀ kẹ́ẹ̀dẹ̀ má kà kẹ́ má sọ pé ẹ̀ka nínú Quran ìyẹn la máa tó lè gbà pé òótọ́ Allah ló dá gbogbo ayé àmọ́ tí ìyẹn ò bá ti lè ṣẹlẹ̀ irọ́ lásán ni Pangu tó dá gbogbo ayé ní at least mo sì wà alive mo dẹ̀ ṣe ń gbẹnu Pangu sọ̀rọ̀ òjíṣẹ́ Pangu lèmi ẹ̀yin ti sọ pé òjíṣẹ́ Allah Muhammadu ni òjíṣẹ́ ẹgbẹ̀yìn kò sójíṣẹ́ kankan mọ́ lẹ́yìn Muhammadu so we don't expect any other person to speak for Allah Allah gbọ́dọ̀ lè sọ̀rọ̀ fúnra rẹ̀ now